Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko àti lẹ́yìn odi pátápátá nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí lórílẹ̀‐èdè Nàìjíríà ní gbogbo ilẹ̀ adúláwọ̀ àti ní gbogbo àgbáyé pátápátá. Tó ẹkú bẹ́lẹ́dùn wá ti pé orí lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹkú suffering and smiling, torí suffering and smiling lọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí. Tó ìdínú tí a fi ń pariwo Yorùbá nation, Yorùbá nation, Yorùbá nation. Ẹ̀yin bá bá sì tún wí ọ̀pọ̀lọpọ̀ á ní ká mórí wa kí wọ́n gé. Àwọn nǹkan kan ṣẹlẹ̀ nínú ìjọba orílẹ̀-èdè Nàìjíríà bí wọn ò bá ṣe àṣìṣe. Bá a bá wò ó k'Olódùmarè ọba kó mọ́ fàìsàn ṣe wá ni. Oríṣiríṣi àìsàn níbẹ̀ níta. Ẹlòmíín bẹ tó jẹ́ wípé àìsàn apá, àìsàn ẹsẹ̀, k'Olódùmarè ọba kó mọ́ fi àìsàn burúkú kó mọ́ fi dè wá mọ́lẹ̀. Ẹni tó bá láìsàn ọpọlọ kì í ṣe gbogbo èèyàn ní ó mọ̀. Bàbá kan bẹ tó jẹ́ wípé ó ti láìsàn ọpọlọ tó jẹ́ pé kò sẹ́ni tó mọ̀. Ara àwọn tó sì jẹ́ àgbàlagbà lórílẹ̀‐èdè Nàìjíríà ni. Ara àwọn tó jẹ́ àgbàlagbà lórílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ pé wọ́n ti wà tipẹ́ ni. Tó jẹ́ wípé kódà ẹ̀yà Yorùbá tún ni. Nígbà tí bàbá yìí tí mo rí pé ó ti tó bí ọ̀nà bíi mẹ́ta àbí mẹ́rin àbí márùn-ún tó jẹ́ pé bàbá yìí ti ń sọ àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ wípé wọ́n ti ń ní bákan nínú, wọ́n ti ń fura pé ṣé kìí ṣe pé bàbá yìí ṣé kìí ṣe pé ó yẹ kí wọ́n ti lọ rèé yẹ ọpọlọ bàbá yìí wò. Àmọ́ lẹ́nu lọ́lọ́ yìí ní nǹkan bí ọjọ́ mélòó kan sẹ́yìn mo wá rí i pé àwọn Arise TV wọ́n lọ ṣe interview kan, wọ́n pe bàbá yìí sínú studio, wọ́n ṣe interview kan fún bàbá yìí. Ibẹ̀ ni mo ti wá mọ̀ gbangba pé bàbá yìí ti ní àìsàn ọpọlọ, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀. Ó ṣe ni láàánú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ pé wọ́n ń darí wa lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti nírú àìsàn yìí tó sì jẹ́ pé àwọn èèyàn ò fura sí i. Wọ́n lámùkún ẹrù ẹwọ́, amúkún ní òkè lẹ́wọ̀ ní ẹ̀wò sàlẹ̀. Bí nǹkan kan bá ń ṣẹlẹ̀ yóò ní nǹkan tí ó mú nǹkan ọ̀hún wá. Àwọn Yorùbá ni wọ́n lọ tí wọ́n bọ̀, wọ́n ní iṣẹ́ ìyédédé iṣẹ́ o. Ó ṣe ni láàánú pé ẹni tí wọ́n ń pè ní alàgbà Rúbẹ́nì Adélẹ́yẹ Àbàtì, ó ṣe ni láàánú pé ó padà láìsàn ọpọlọ. Àmọ́ dípò tó yẹ kí àwọn tó súnmọ́ bàbá yìí kí wọ́n gbé kí wọ́n tètè lọ ṣètọ́jú ẹ̀, wọn ò láǹfààní láti ṣe léyìí. Bàbá yìí ti dàgbà ó, ṣe é mọ̀ pé oríṣiríṣi àgbà ló wà. Bẹ́lòmíì bá dàgbà ẹsẹ̀ ní dàgbà sí, bẹ́lòmíì bá dàgbà ọwọ́ ni ó dàgbà sí, ẹlòmíì ó sì dàgbà yóò dàgbà sójú, ẹlòmíì ó dàgbà yóò dàgbà sọ́pọlọ. Eléyìí ló burú jáì. Ẹ ń bá dàgbà sọ́pọlọ ẹ má jẹ́ ń tàn yín, bẹ́ẹ̀ bá sọ nǹkan kan fún ní ìsìn ojú ẹsẹ̀ tẹ́ ti sọ fún wọn ti gbàgbé. Èyí ló burú jù, ní sì máa ń mú ẹ̀yà ara dání. Ṣe mọ̀ pé ọpọlọ ní máa ń control gbogbo ẹ̀yà ara pátápátá. Bàbá yìí tí wọ́n ń pè ní Àbàtì ó sọ̀rọ̀ kan ní Arise TV nígbà tí wọ́n ṣe interview fún ẹ gbọ́ o. I consider that statement illiterate because the matter between Kemi Badenoch and Shettima is not a fight between North and South. And Sunday Igboho was saying that in 2021, when his house was stormed, it was because he criticized the Buhari administration. It's not because he criticized Buhari administration. It was because they thought he was organizing the Yoruba region in an act of insurrection against the Nigerian state. That was the issue. So it's a false equivalent. The analogy is not correct to say that, Kemi Badenoch has said this, therefore, Tinubu should warn Senator Kashim Shettima and tell him to be careful not to talk against Kemi Badenoch again. How ridiculous is that? The president, the vice president, the president is not the headmaster of the vice president. Well, that's why I think it's in fact the statement issued by Sunday Igboho that is more provocative. It's like pouring petrol on a matter that could just be overlooked. All right. Ẹ̀yin olólùfẹ́ mi ẹ káàbọ̀. Gbogbo wa la mọ̀ tó ṣẹlẹ̀ ní ọdún 2021 nílé bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, ẹni tí wọ́n ń tì sí bó ti ń tira ìsójú ọ̀nà, owó baba dámì, ewu ẹjẹ́lẹ̀ tọmọdé ò gbọ́dọ̀ gbámú, wèrèpè tí oníbìkan àgbámú. Ẹkùn ọkọ Fúlàní ọ̀fẹ́ pọ̀ndíra ejò pínpínpín bàbá tó gbogbo wa la mọ̀ tó ṣẹlẹ̀ nílé bàbá ńjọ́ náà lọ́hùn-ún, a sì mọ̀dí tó fi ṣẹlẹ̀. Ẹ dákun gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá yìí sọ tẹ́ ẹ gbọ́, ìjọba àná àwọn ni wọ́n ṣiṣẹ́ yìí, ìjọba Fúlàní. N ò rò pé ibì kan ń bẹ tó jẹ́ wípé Yorùbá nation ti ṣe rálì tó jẹ́ wípé wọ́n pààyàn bẹ̀, àbí kí àwọn tí wọ́n ń ṣe rálì kí wọ́n kó bọn dání kí wọ́n dédé máa yìnbọn. Gbogbo wa la mọ̀ tó ṣẹlẹ̀ lẹ́kìtì nígbà tí wọ́n ṣe rálì tí ò tí ì ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà rí. Ẹ dákun
sí ẹ̀ṣẹ̀ ni kí èèyàn béèrè fẹ́tọ́ ẹ̀ pé n ta fẹ́ nì n ta fẹ́ nì. Gbogbo wa la gbọ́ ti Biafra tá a sì rí sójú. A rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó ti sọnù wọ́n ń jà fẹ́tọ̀ wọn ni. Èèyàn lẹ́tọ̀ọ́ láti jà fẹ́tọ̀ ara ẹ̀ o. Ẹ dákun, kí ló burú jù nínú pé ẹ má pa wá láya mọ́, ẹ má pa wá lọ́mọ mọ́, ẹ má kidnap wa mọ́, ẹ má béèrè ránṣọ́ọ̀mù mọ́. Kí ló burú jù ń bẹ̀ kéèyàn fi ẹnu ara ẹ̀ kó fi kọ méje, kó fẹnu ara ẹ̀ sọ pé nǹkan tí mo fẹ́ nìyí, kó fẹnu ara ẹ̀ sọ pé nǹkan tí mo fẹ́ nìyí. Gbogbo wa la mọ̀ pé n tó lóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ti ń béèrè fún àwa Yorùbá, àwa ìran Yorùbá gangan. Màlẹ́kà tó lódùmarè ọba rán wá sílé ayé, sílẹ̀ Yorùbá káàrọ̀ àjíbí lásìkò tá a wà yìí. Gbogbo wa la mọ̀ pé n tí wọ́n ń béèrè fún wa nu, n tí wọ́n sì béèrè lọ́wọ́ ìjọba àná nu. Ẹ gbọ́ nǹkan tí Àbàtì àbí kí ló kọ ẹ̀, ẹ gbọ́ nǹkan tí ó sọ. Ẹ ti mọ̀ pọ́kùnrin ti láìsàn ọpọlọ. Ó yẹ kí wọ́n tètè lọ gbé, kí wọ́n tètè gbé lọ sí Arò àbí ibi tó ju Arò lọ. Bó sì jẹ́ pé wọ́n fly ẹ̀ out of the country ni tí wọ́n lọ rẹ̀ ìtọ́jú ẹ̀. Ọkàn dùn mí, n ò rò pé bàbá yìí lọ́mọ. Bó bá jẹ́ pé ó lọ́mọ ni, ó yẹ káwọn ọmọ ẹ̀ ti rí kébékèbé tí ń ṣe, torí gbogbo ọ̀rọ̀ tí bàbá yìí ń sọ láti bí ọdún 9 sẹ́yìn sígbà tá a wà yìí kò sílẹ̀ tó bójú mu ń bẹ̀. Kò sílẹ̀ tó bá tọmọ aráyé mú lọ́rọ̀ tí bàbá yìí ń sọ. Ntẹ́ fi mọ̀ pé bàbá yìí gan bẹ́ẹ̀ nú àwọn tó lọ́wọ́ nu tí wọ́n ṣe ń lé bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ní ọjọ́ kìíní oṣù keje 2021. Ìdí tẹ́ fi mọ̀ pé àwọn tó lọ́wọ́ ń bẹ̀ nu, àwọn tó ṣiṣẹ́ yìí gangan nu. Kó lódùmarè ọba kó máa fìṣọ́ ẹ̀ṣọ́ gbogbo wa o. Kí lolóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tí ì sọ jù? Ṣé ẹ̀ṣẹ̀ ni kéèyàn bá pírẹsidẹ́ǹtì sọ̀rọ̀ pé ẹ kọ́ sí ẹni báyìí, ní tí wọ́n ń sọ báyìí, ní tí wọ́n ń sọ báyìí kìí ṣe bó ti yẹ kí wọ́n ṣe rè, kìí ṣe bí wọ́n ti yẹ kí wọ́n ṣe rè. Ẹ wo ohun tí bàbá yìí fi dá wọn lóhùn. Ẹ ti mọ̀ pé bẹ́ẹ̀ lòmíì bá wọ súùtù tó wọ kóòtù sọ́rùn tìmùtìmù, ó kẹ́gbin dàánú lẹ́lòmíì. Aṣọ ní bàṣírí ara ńlókù tí bàbá yìí sì fi ń gbéra o. Ó ti dàgbà kọjá ẹni tó jẹ́ pé ń sì ti ń rìn nígboro. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ọpọlọ ni tiẹ̀ ọwọ́ sí. Ẹni tí wọ́n bí ní 1965 títí dásìkò yìí tí sì ti ń sọ kébékèbé. Ṣé ẹ mọ̀ pé ẹni tó jẹ́ kó yẹ káwọn ọmọ ẹ̀ ti dè mọ́lẹ̀ sínú yàrá ni, àbí kí wọ́n gbé lọ sáró, kí wọ́n lọ gba yàrá fún bẹ́ẹ̀, kí wọ́n máa tọ́jú ẹ̀. Tó ẹ̀yin olólùfẹ́ mi, ọ̀rọ̀ Àbàtì wọ́n padà jáde wá láìpẹ́ láì jìnnà. Wọ́n mú àwọn ẹ̀rí kan wá tẹ́ fi mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń darí wa lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, púpọ̀ wọn ti láìsàn ọpọlọ, ṣùgbọ́n pọ̀lọpọ̀ ò mọ̀. Ẹ má jẹ́ tàn yín, ẹ ń bá láìsàn ọpọlọ tí ń darí àwọn èèyàn ẹ̀. Nǹkan ni o. Bí nǹkan bá ti wọ́ wá látọ̀dọ̀ olórí, yóò wọ́ délẹ̀ pátápátá ni. Gbogbo àwọn tí bá ń tẹ̀lé lẹ́yìn yóò máa padà sí gbogbo wọn lọ́nà náà ni. Àní sí rìn, àní sí yàn tẹ̀lé láṣẹ Èdùmàrè. Yorùbá nation nìkan lọ́nà àbáyọ o. Mo kí gbogbo yín nílẹ̀ Yorùbá káàrọ̀ àjíbí, ẹ kú bẹ́lẹ́dùwà ti pé orí.